ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدًا عبده ورسوله اللهم صل وسلم عليه وعلى آله وأصحابه ومن سار على نهجه واهتدى بهديه إلى يوم الدين أما بعد مستمعي الكرام فالسلام عليكم ورحمة الله وبركاته أدوكم فún Ọlọ́run ọba tó gbé ìsìlámù kalẹ̀ tó sì gbé tó bá ṣe lò ó kalẹ̀ sínú rẹ̀ ó gbé ètò ìsìlámù yìí ó gbé fún ànábì wa Muhammad pẹ̀lú àwọn òfin àti ìlànà tí a fi ṣe ẹ̀sìn yìí ọba tó gbé kalẹ̀ bẹ́ẹ̀ fún ànábì ọba náà la kí ọba náà la yìn ọba náà ni a fagbára fún òun náà la fògo fún lẹ́yìn wàgbà náà a wá tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad ẹni a fi ìsìlámù ta fi rán ẹni a gbé òfin ìsìlámù fún ipé lọ jẹ́ fún àwọn ará ayé tó sì jẹ́ tẹ̀mítara biduni ziyadatin wala nuqsan kò ṣàlékún kankan bẹ́ẹ̀ kò sì dín kankan kù láì ṣàlàyé rẹ̀ ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run kó máa bá ànábì wa Muhammad àtòun àtàrà alẹ́ àtàwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n jọ lò sáà tí wọ́n jọ lò gbà kẹ́nìkọ̀ọ̀kan wọn tó máa sílẹ̀ Ọlọ́run ọba wọ̀ Ọlọ́run ò mọ́sà ìbáwá kẹ́ gbogbo wọn o àwọn abíni àwọn atọ́ni tí wọ́n bí ẹnìkọ̀ọ̀kan wá sáyé a kí àwọn náà ní bàbá ni a kí wọn níyá ni a kí wọn ní olùtọ́ni ni a kí wọn
gbogbo àwọn tí ń bẹ láyé nínú gbogbo àwọn abíni atọ́ni arẹni gbogbo àwọn tí ń bẹ láyé ọlọ́run dákun tẹ̀ bá ṣe dáadáa fún wọn o gbogbo àwọn tó ti lọ alìkìyàmọ̀ nínú àwọn bàbá nínú àwọn màmá àti gbogbo àwọn ẹlòmíín tó jẹ́ alágbàtọ́ wa tá a fi dáńtàdà lónìí gbogbo àwọn tó ti lọ alìkìyàmọ̀ nínú wọn jẹ́ kálìkìyàmọ̀ dá fẹ́ ní kọ̀ọ̀kan wọn ìgbádùn inú sàárè ọlọ́run dákun jẹ́ ó máa jẹ́ tiwọn bàbá àdìjọ́ gbangba alìkìyàmọ̀ àlìjẹ́nnà ọlọ́run dákun tẹ̀ bá fi san ní kọ̀ọ̀kan wa lẹ́san rẹ̀ lọ́lá iṣẹ́ olóore tí wọ́n gbé ṣe lérí wa tá a fi dẹni tí ń wúlò fáyé lónìí lẹ́yìn wàgbà náà a kí gbogbo àwa tí a jẹ́ àfáà láwọn dàkátírà tí wọ́n gba lé iṣẹ́ yìí láàárọ̀ lọ́sàn lálẹ́ tí wọ́n fi wá ń jíṣẹ́ ọlọ́run láyé yìí ọlọ́run má jẹ́ kí làákàyè yín ó dàrú láyéláyé àwọn mashayikh tí wọ́n tẹ̀lé àwọn dàkátírà táwọn náà wá ń jíṣẹ́ ọlọ́run tọ̀sán tòru ń bí ọlọ́run o àtàgbà yín àti ìgbà yín ọlọ́run ò ní jẹ́ kankan ó yẹgẹ́ ń bẹ̀ gbogbo àwa náà tá a wá jẹ́ kéékèèké tá a wá ń pọn wọlé lẹ́yìn tá a fi ń tẹ̀lé wọn ọlọ́run má ṣe dúró ti ẹnì kọ̀ọ̀kan tiwa náà o la ilaha illallah mímọ̀ wa tí ọlọ́run ní a mọ̀ lónìí mímọ̀ yín tọ́lọ́run ní ẹ mọ̀ lónìí tẹ́ fi ń wúlò fáyé àdánwò tí máa bá onímímọ̀ tí ó máa bẹ láyé tí mọ̀ ò ní padà sínú làákàyè rẹ̀ mọ́ tí ó fi dàdàkúdà ọlọ́run má jẹ́ ó tọ́ sẹ́ni kọ̀ọ̀kan wa o má jẹ́ ó tọ́ sẹ́ni kankan yín ẹ̀yin dàkátírà ẹ̀yin mashayikh tẹ́ ń jíṣẹ́ ọlọ́run ní ààyè yìí àti gbogbo ààyè tẹ́ni kọ̀ọ̀kan tí ń jíṣẹ́ ọlọ́run tiẹ̀ ọlọ́run má dà làákàyè wa rú o lẹ́yìn wàgbà náà a wá kí àwọn mùṣírìfù wa àgbà tí wọ́n ń jẹ́ alábòjútó ilé iṣẹ́ yìí lọ́sàn lóru tí wọ́n ọ̀sọ̀sán tí wọ́n òṣòru tó já sí pé lérí báwo ní ilé iṣẹ́ yìí ó ṣe máa jẹ́ ilé iṣẹ́ tí ò ní fi dẹnu kọlẹ̀ bàbá wa náà ni Dr. Abdulrahim Shitu Thani ọlọ́run iṣẹ́ tí wọ́n ń ṣe ní iṣẹ́ làákàyè ni àátò sọ́tún àátò sósì lágbájá ní ó ṣe tọ́píkì báyìí lágbájá ló ṣe èyí tó wá lọ lágbájá ní ó ṣe léyìí iṣẹ́ làákàyè ni wọ́n sì ń tò yín gba títò làákàyè Dr. Abdulrahim ọlọ́run má jẹ́ ó dàrú láyéláyé o iṣẹ́ ọlọ́run àbò ọlọ́run kó máa bá wọn lọ kó máa bá wọn bọ̀ ọlọ́run má fi wọ́n lẹ̀ láìṣọ́ má dá wọn dára wọn la hawla wala quwwata illa billah àti gbogbo ẹbí àtàrà tọ̀rẹ́ ọlọ́run dákun mọ́ṣẹ́ máa yọlùṣọ́ ẹnì kọ̀ọ̀kan wa lẹ́yìn wàgbà náà a wá kí iléeṣẹ́ Sunna TV Yorùbá gangan fúnra wọn àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ náà tí wọ́n ń jẹ́ ọmọọṣẹ́ lábẹ́ àwọn dókítà wa Abdulrahim gbogbo iléeṣẹ́ náà gbogbo òṣìṣẹ́ iléeṣẹ́ náà pátá látòkè délẹ̀ kámẹ́rámán ni àkàndùn kò ní mú wọn lọ́wọ́ o ẹni tí ń bẹ lórí tí ń sún lọ tí ń sún bọ̀ ọlọ́run má jẹ́ ó ṣì tẹ̀ má jẹ́ ó ṣì sún àwọn ẹni tí wọ́n ń kọ́lẹ̀ tí wọ́n ń ṣe gbogbo ètò tí gbogbo ẹ̀ tí fi ń dùn báyìí tí ẹ fi ń rí wa wò ń lé láwọn òṣìṣẹ́ iléeṣẹ́ yìí ọlọ́run àkóbá àdábá ọlọ́run má jẹ́ ó kàn wọ́n láyéláyé lẹ́yìn wá gbà náà wá kí gbogbo ilé kéwú tí ń bẹ nígun mẹ́rin ayé láì dá ilé kéwú kankan sí gbogbo bí tí ilé kéwú ń bẹ nígun mẹ́rin ayé a kí ilé kéwú a sì kí àwọn mùdírù ilé kéwú a sì kí àwọn àfáà tí ń bẹ ń bẹ a fi bàbá wa Dr. Abdulhamid Shitu Thani Alawo tí wọ́n jẹ́ mùdírù àgbà fún ilé kéwú markazi ti ìlú Sakété àwọn náà la fi ń kí gbogbo ẹ̀yin mùdàrà wò markazi Sakété la fi ń kí gbogbo ẹ̀yin marokiz àti ẹ̀yin madaris la fi ń kí yín iṣẹ́ ọlọ́run tẹ́nìkọ̀ọ̀kan yín gbé lọ́wọ́ ọlọ́run ní yóò bàjẹ́ lójú ayé yín bẹ́ẹ̀ bá lu ayé lẹ́yìn ẹ̀mí gúngùn àtàláfíà ara tẹ́ bá tó padà fi ilẹ̀ àwọn tẹ́ bá fi ilẹ̀ fún kò ní dàrú lórí tiwọn náà la hawla wala quwwata illa billah lẹ́yìn wá gbà náà àwọn ẹnìkan ní ń dáwó sórí ètò yìí ni wọ́n ní iléeṣẹ́ iṣẹ́ ọgbẹ́dọ̀ máa jíṣẹ́ ọlọ́run tọ̀sán lóru ní gbogbo ìgbà bẹ́yàn jí láago 2 òru
yóò wọlé iṣẹ́ yìí béèyàn jí láago kan òru yóò wọlé iṣẹ́ yìí yóò máa gbọ́ wá sí oríṣiríṣi ńbẹ̀ àwọn tí ń dawó ètò náà ńlẹ̀ náà ni àwọn bàbá wa Seifu Saka àríkọ́ṣe ọbẹ̀rẹ̀ látòrí Yakubu Seifu Saka Abdulrazak Seifu Saka àríkọ́ṣe Yakub Seifu Saka àríkọ́ṣe Musa Seifu Saka àríkọ́ṣe fi wá kan gbogbo àpapọ̀ ọmọ bàbá wa Seifu Saka àríkọ́ṣe ọkùnrin wọn ní o obìnrin wọn ní o kékeré wọn ní o àgbàlagbà wọn ní o fi wá kan gbogbo àrọ́mọdọ́mọ bàbá wa Seifu Saka àríkọ́ṣe ọlọ́run o mùsíbà abú tí máa kan olówó tó lówó fi máa dolówó àná ọlọ́run dákúnjọ́ kan ọmọ bàbá wa Seifu Saka àríkọ́ṣe o májọ kan gbogbo wọn látòkè délẹ̀ májọ kàn wọ́n àti gbogbo ibi tí wọ́n tún náwó Islam ọlọ́run dákun má jẹ́ kí àpadà sí aburú téèyàn fi máa dolówó àná ọlọ́run dákúnjọ́ kan ẹnì kọ̀ọ̀kan o la hawla wala quwwata illa billah àlàáfíà ọlọ́run dákun bá jẹ́ ń bá fi san wá lẹ́san rẹ̀ àlùbáríkà nínú owó àlùbáríkà nínú ọlá àlùbáríkà lára àwọn ọmọ wọn tí ó padà jogún tiwọn náà gẹ́gẹ́ báwọn náà ṣe jogún bàbá wa Seifu Saka àríkọ́ṣe yìí ọlọ́run dákun má jẹ́ bá ṣe gbogbo ọmọ wọn ní ọmọ tí ó padà jogún báyìí iṣẹ́ ọlọ́run báyìí tí ó padà jogún ẹ̀ lọ́wọ́ wọn. lẹ́yìn wá gbà náà tọ́píìkì tí wọ́n ní ká sọ̀rọ̀ lórí rẹ̀ lónìí òun ni áyà bíi mẹ́ta áyà kẹta nínú Suratul Maida ní àwọn elétò iléeṣẹ́ yìí ní ká wá ṣe tafsiri rẹ̀ ká wá túmọ̀ rẹ̀ sáyé. Suratul Maida yìí súrà kan ni tó kó òfin lọ́wọ́ púpọ̀ súrà tó kó òfin lọ́wọ́ ni tó yànnà ná ọ̀pọ̀lọpọ̀ àwọn òfin. nínú àwọn òfin tí súrà yìí wá yànnà náà rẹ̀ ó sọ̀rọ̀ nípa yín tó jẹ mọ́ àlàáfíà. béèyàn bá ń fẹ́ yí pé ìsìlámù ní ìsìlámù bójútó àlàáfíà àwa èèyàn pípọ̀ ìsìlámù bójútó. ní àyà kẹta nínú súrà yìí ó fi wá kọ oríṣi nǹkan bíi mẹ́wàá kan. àwọn nǹkan mẹ́wàá yìí ìsìlámù ò torí nǹkan kan fi kọ́ ìsìlámù ò torí nǹkan kan fi kọ́ nǹkan mẹ́wàá tá a fẹ́ kà yìí nínú Suratul Maida tó ju ìtorí sànté ìtorí àti fi dáàbò bo ẹ̀mí èèyàn àtàlàáfíà èèyàn ni. Ọlọ́run sọ fún wa nínú súrà yìí wípé a'udhu billahi minash shaitanir rajim hurrimat alaykumul maytatu Ọlọ́run ní aṣeléwọ̀ o fẹ́ràn ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí gbogbo ohun tó bá ti jẹ́ nǹkan bí òfin Ọlọ́run ò gbé kalẹ̀ fẹ́lẹ́sìn mi ò tó kọjá wa tá a jẹ́ mùsùlùmí. ẹ rí i pé ya ayyuhal ladhina amanu ló bẹ̀rẹ̀ Suratul Maida yìí awfu bil uqud ìwọ̀n ń bá a lọ bẹ́ẹ̀ nígbà tó yá ọ bọ́ sórí àwọn òfin tó dìrọ̀ mọ́ àwọn nǹkan bí ẹran ní wọ́n ń bá a lọ ní àyà kejì lọ́wọ́ ń sọ yìí àyà kẹta wọ́n ń sọ yìí pé hurrimat alaykumul mayta ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùmínì tá a jẹ́ mùmínì òdodo tá a pè yín ní ìbẹ̀rẹ̀ súrà yìí aṣeléwọ̀ fún yín o al-maytatu òkú ń bete ẹran kí là ń pè ní òkú ń bete ẹran wa hiya al-hayawanu alladhi tufarikuhu al-haya òun lẹ́ran tó já sí wípé ó fayé lẹ̀ ẹran tó já sí wípé ó kú biduni zakatin àwa béèrè pé ẹ dákun ẹran tá a bókù rẹ̀ ńlẹ̀ yìí ṣé wọ́n pa á ni àbódákú fún rẹ̀ wọ́n wá ń sọ fún wa yí pé ẹran yìí o
a kà bá a lẹ́ni tí ó ti kú ni àrípa ọ̀bẹ lọ́rùn rẹ̀ biduni zakat àrípa ọ̀bẹ lọ́rùn rẹ̀ àrípa làámù lọ́rùn rẹ̀ àrípa yí pé ẹranko kan ló bá a jà ló yálé nǹkan náà lẹ̀jẹ̀ dànù lára rẹ̀ títí ló fi jáde láyé àrí bẹ́ẹ̀ irú ẹran ni là ń pè ní alimẹ́yìíta là ń pè ní òkú ńbete. ẹran òkú ńbete tá a wí yìí ẹran tẹ́ ó kú sílẹ̀ tá a rí ọ̀bẹ lọ́rùn rẹ̀ tó da ẹ̀jẹ̀ rẹ̀ lẹ̀ èèwọ̀ ni fún gbogbo mùsùlùmí o tí bá ń jẹ tí ń jòkú ńbete ẹran ìsìlámù kọ̀ pátápátá ni ọkọ̀ pátápátá gbogbo ọ̀nà tí ń gbà tí fi ń kọ̀ nǹkan ló fi kọ̀ ọkọ̀ nínú Suratul Baqara òun náà ni tó ń kọ̀ yìí sígà kan oṣù náà ló sì fi gbé wa hurrimat alaykumul mayta tó wí ibi náà bẹ́ẹ̀ náà ló wí inú Suratul Baqara bọ́bá jẹ́ bẹ́yìn mùsùlùmí èèwọ̀ ni o ebi ò gbọdọ̀ pa yín kẹwàá rí òkú ńbete ẹran kẹwàá gbé kẹ̀kẹ́ àbí ẹran tí mọ́tò gbá lérí títì àbí ẹran tí kẹ̀kẹ́ gbá lérí títì ẹ̀sàrí ipò dòkú ṣá ẹ wá rí pé kò nólúwa ẹran tí ò nólúwa tó kú sórí títì ẹ má sọ pé ìfàdé o ó di jíjẹ fún yín ẹ gbẹ́dọ̀ gbé lọ lékẹ́ lọ jẹ èèwọ̀ ni fún yín àlìmẹ́yìtà la wí fún yín ni ẹran tó kú tí kìí ṣe pé wọ́n dùnbù rẹ̀ wọ́n ti ọ̀bẹ bọ̀ ọ́ lọ́rùn wọ́n dù ó dé ní nínú nǹkan mẹ́wàá tí àyà yìí kọ́ àkọ́kọ́ nù kí ló wà tọ́lọ́hun fi kọ òkú ńbete yìí òun ni pé ẹ̀jẹ̀ tí máa jáde lákòókò ìgbà tá a bá ń dú ẹran àárẹ̀ tí ń bẹ nínú ẹran ara nì lẹ̀jẹ̀ ní ń bá jáde nígbà tí wọ́n bá wá sọ pé orí ìfà orí tí ò fowó rẹ̀ rà tó wá gbé e bẹ́ẹ̀ tó gbé e lọlé tó wá lọ bẹ̀rẹ̀ sí ṣe tònítòní rẹ̀ tó bẹ̀rẹ̀ sí kú tó ṣe é sọ́bẹ̀ mọ̀ yí pé àárẹ̀ ló ń kó sínú àgọ́ ara rẹ̀ ìsìlámù ò sì fẹ́ kí àgọ́ ara wọ́n ṣàárẹ̀. ẹlẹ́ẹ̀kejì nínú nǹkan tí ìsìlámù tó tún kọ̀ fún táyà yìí kọ̀ fún wa wàdàm ẹ̀jẹ̀ èèwọ̀ tún ni o fún gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ gbọ́ lọ́wọ́n bá gbọ́ pé kẹ́ máa jẹ ẹ̀jẹ̀ kí ni ń jẹ́jẹ̀ òun ni àwọn ẹ̀dá ọlọ́run kan nínú àwọn tí ń tajà tí ń ta oúnjẹ wọ́n á lọ bí tí wọ́n ti ń pa màálù tà wọ́n á ní àwọn fẹ́ ra bẹ́ẹ̀ bá pa màálù o àwọn fẹ́ ra ẹ̀jẹ̀ bó bá tó àkókò tí wọ́n ó dá màálù dùbúlẹ̀ wọ́n wá lọ gbé páánù sí ibi tí ẹ̀jẹ̀ ti fẹ́ máa dànù lọ́rùn màálù ẹ̀jẹ̀ ni yóò máa dànù wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́ wọ́n wá gbé bẹ́ẹ̀ wọ́n gbé lọlé bí wọ́n bá gbé délé wọ́n lọ sọ di àwọn ẹlòmíà fi tí wọ́n ṣe ọbẹ̀ tí a máa pè é ní gbọ́pẹ̀tẹ̀ àwọn ẹlòmíà máa fẹ̀jẹ̀ fi ṣe àwọn ẹlòmíì wọ́n á gbé ẹ̀jẹ̀ tí wọ́n á gbé sílé yóò wá dípọ̀ yóò wá dà gẹ́gẹ́ bí fromage yóò dà gẹ́gẹ́ bí wàrà wọ́n wá gé ní gẹ́gẹ́ wàrà wọ́n wá lọ sè é wọ́n dà sọ́bẹ̀ àsọlẹ́ẹ̀ka ní kí ló fà tọ́lọ́run bá fi kọ òkú ńbete ẹran a nítorí pé ẹ̀jẹ̀ tí ń bẹ lára rẹ̀ tí máa ń bá táàárẹ̀ máa ń bá jáde kò jáde lára rẹ̀ ẹ̀jẹ̀ tí máa jáde lára ẹran tí àárẹ̀ tí ń bẹ lára ẹran máa ń bá jáde ẹ̀jẹ̀ ni tí ò jáde lára ẹran òun lọ́lọ́run torí ẹ̀ ló fi kọ òkú ńbete lẹ́yìn wá gbà náà ó wá ní ẹ̀jẹ̀ tí wá ń jáde lára ẹran náà gangan o tí ń jẹ́ ẹ̀jẹ̀ tí ń bá táàárẹ̀ ń bá a jáde tó yẹ kẹ́yìn mùsùlùmí tún á lọ ra ẹ̀jẹ̀ tí
àárẹ̀ ẹran bẹnú ẹ̀ tó bá a jáde tó bá a jáde kúrò nínú ara rẹ̀ ṣó yẹ kẹ́ tó rà kẹ́ tó lọ sọ ọ́ di fọ̀máàyì ṣó yẹ kẹ́ rà kẹ́ tó lọ sọ ọ́ di wàràǹkàṣì kẹ́ tó bẹ̀rẹ̀ sí máa lọ ta àbí kẹ́ máa lọ jẹ irú òṣì wo ní sùn yín débẹ̀ àwa lọ torí pé ààrùn jẹjẹ káwá sọra ní ìdáláàárẹ̀ àìmọye lòmíì ìdáláàárẹ̀ sáyé lónìí tí ó mọ̀ yí pé ẹ̀jẹ̀ ẹran ẹ̀jẹ̀ màálù tí wọ́n pa tó yẹ kó wọlẹ̀ kó ṣàn lọ tóun gbà tóun sè òun ló kó àárẹ̀ báwọn tó sọ̀hún dẹni tí wọ́n rù káàkiri lónìí ìsìlámù dá lẹ́sìn ìsìlámù dá lẹ́sìn o ẹni tí ò bá ṣẹ̀sìn ìsìlámù nǹkan ṣe nítọ̀hún ẹ̀yin tọ̀hún yóò pàdánù ayé nítorí pé gbogbo àwọn òfin tí ó mọ̀ fún un lálàáfíà wọ̀nyí kò ní bá a pàdé nínú ẹ̀sìn tí ẹ̀yin tọ̀hún lọ wọ̀ ó di méjì nínú nǹkan mẹ́wàá tí ááyà yìí kọ̀ fún wa pé àgbẹ̀dọ̀ dédìí rẹ̀ èèwọ̀ ni ẹ má dédìí òkú ńbẹ́tì ẹran láti jẹ ẹ má dédìí ẹ̀jẹ̀ láti lọ rà láti sọ ọ́ di fọ̀máì láti sọ ọ́ di wàrà máa jẹ wàláhùmùlì khinzir ẹlẹ́kẹta ẹran ẹlẹ́dẹ̀ mẹ̀yin mùsùlùmí ẹ má jẹ ẹlẹ́dẹ̀ ẹ̀yin mùsùlùmí ẹ má jẹ ẹlẹ́dẹ̀ èèwọ̀ ni fún mùsùlùmí èyí tó wá jẹ́ èèmọ̀ láyé lónìí a ní nǹkan jẹ́ èèwọ̀ ní jíjẹ fún mùsùlùmí wá ń rà yín wá ń sìn ẹ má wo bá ṣe ń tanra wá dànù tá a láǹtàn ọlọ́run mùsùlùmí lọ rà á ń ra màálù ń ra ẹlẹ́dẹ̀ a lọ rà á fún ẹni tí kìí ṣe mùsùlùmí gbé ẹ máa bá mi sìn yín lóko àìmọye mùsùlùmí míì lónìí ló ní àìmọye ẹlẹ́dẹ̀ lóko tí ń sìn tí ń tà bọ́lọ́hun bá ṣe nǹkan kan léèwọ̀ àgbẹ̀dọ̀ lọ dín nǹkan náà ká lọ rà ká gbé pamọ́ ká máa tà á ìjọ́kíjọ́ tó o bá ti lè lọ dín nǹkan náà tó o ti lọ tà á tó o ti ń jẹ́wọ́ ẹ̀ nǹkan tọ́lọ́hun kọ̀ náà gangan ẹran tọ́lọ́hun kọ̀ náà gangan ló ń jẹ ẹni ọlọ́hun kọ ẹran màálù ẹran ẹlẹ́dẹ̀ ó wá ń lọ rà á òun lọ sìn lọ́dọ̀ àwọn èèyàn bó bá di títà wọ́n ń pè ẹ́ wá òun lọ tà á òun dáwọ́ ẹ̀ sápò òun jẹ ẹlẹ́dẹ̀ ni o ká má parọ́ fúnra wa gbogbo àwọn mùsùlùmí tá ń bẹ ní gómìnà ayé lónìí tá ń bẹ àwọn èèyàn lẹ́lẹ́dẹ̀ sìn tá a wá ń tà bí wọ́n ń bá wa tà ní ń kówó ẹ̀ wá fún wa wàláhì ẹlẹ́dẹ̀ là ń jẹ sínú ànábì ló wí ìtọ́lọ́run fi ṣẹ́bi ilé àwọn ẹnìkan nu ìpọ́lọ́run kọ nǹkan kan fún wọn wọ́n wá ń dọ́gbọ́n wọ́n ń lọ rà á wọ́n ń lọ sìn ín bìkan wọ́n wá lọ tà á wọ́n wá ń jẹ owó rẹ̀ ọlọ́run wá ṣẹ́bi ilé wọn àwa mùsùlùmí ẹ má jà á hùwà tí ọlọ́run ó fi ṣẹ́bi ilé wa ẹ má jà á hùwà yìí pé àwa la gbọ́n àgbọ́n o àgbọ́n tó ọlọ́run Allahu huwal hakim ọlọ́run lọ́ba tó gbọ́n ká ṣíwọ́ kúrò nídìí ètekéte ìwàkúwà níbi pé kọ́lọ́hun kọ nǹkan kan ká máa wá dọ́gbọ́n sí nǹkan náà ká fi máa wá dọ́gbọ́n jẹ èèwọ̀ ni mùsùlùmí ò gbẹ́dọ̀ lọ ìdí ẹlẹ́dẹ̀ ipò òun lọ rà á jẹ mùsùlùmí ò sì gbẹ́dọ̀ tà á mùsùlùmí ò gbẹ́dọ̀ sìn ín mùsùlùmí ò gbẹ́dọ̀ jẹ owó ẹlẹ́dẹ̀ ó di mẹ́ta nínú tọ́lọ́run bá kọ̀ nínú àyà yìí wa ma uhilla li ghayrillah ẹlẹ́ẹ̀kẹrin nínú nǹkan tọ́lọ́run bá ṣe léèwọ̀ nínú àyà yìí pé àwọn mùsùlùmí àgbẹ̀dọ̀ dédìí rẹ̀ náà ni ẹran tí wọ́n pa fún nǹkan míì lẹ́yìn ọlọ́run ẹran tí wọ́n lọ pa fún nǹkan míì ẹran tí wọ́n pa nítorí nǹkan míì tí kìí ṣe pa nítorí tọ́lọ́run gbogbo wa náà ṣaláìmọ̀ àwọn ibi táwọn èèyàn ń pa ẹran sí yàtọ̀ sí kápá fọ́lọ́run gbogbo wa náà ṣaláìmọ̀ láwọn ojúbọ lóríṣiríṣi tá ń pẹran sí lónìí èèwọ̀ ni o bí mùsùlùmí ò ṣe gbọ́dọ̀ sin nǹkan míì lẹ́yìn ọlọ́run bẹ́ẹ̀ náà ni mùsùlùmí ò gbọ́dọ̀ gbé ẹ̀tọ́ tọlọ́run tí à ń pè ní zabuhu azabuhu sì rèé nínú ànúwà àwọn lè bá dà nìyẹn ní pé ká dú ẹran
dídú ẹran nínú àwọn ọ̀kan nínú ìran ìjọsìn ni. Ká dú ẹran, ká dúnbú ẹran nínú ọ̀nà kan nínú ọ̀nà tá ń gbà tá fi ń sin lọ́hun ni. Ẹ̀dá ò gbọ́dọ̀ wá gbé dídú ẹran tiẹ̀, kò gbọ́dọ̀ wá gbé ẹran tiẹ̀ tó fẹ́ dú kó gbé lọ ojú nǹkan míì kó sọ pé òun lọ fi pa, òun pa nítorí nǹkan kan. Ká béèrè pé torí kí ló ṣe pa, ká má sí pé ìtorí t'Ọlọ́run ló ṣe pa. Èèwọ̀ ni o, mùsùlùmí ò gbọ́dọ̀ lọ pẹran kó jẹ́ sí pé kì í ṣe torí t'Ọlọ́run ló ṣe pa. Ọ̀nà wo làágbà tá fi pẹran? Òun ni pé tá fi pẹran sójú nǹkan mí yàtọ̀ sí yàtá fi ń pẹran nítorí nǹkan mí yàtọ̀ sọ́lọ́hun. Òun ni pé àwọn ẹlòmíì á gbé ẹran lọ ojúbọ gẹ́gẹ́ bí tí mo wí lẹ́ẹ̀kan. Bí irú àwọn ibi tí ń pa nǹkan sí lóríṣiríṣi, èmi ò mọ̀ pípọ̀ ńbẹ̀. Àmọ́ àwọn àfáàn sọ fún pé wọ́n máa zukira alayhi gairu ismullahi inda dhabuhi. Òun là ń pè ní uhilla li ghairillah. Ẹran tá a fẹ́ pa tó já sí pé orúkọ nǹkan míì là ń dá sí lẹ́yìn orúkọ Ọlọ́run. Ẹ̀yìngbà téèyàn fẹ́ pẹran nísìn, bóyá lọ pa nítorí ojú ìbejì kan, bóyá lọ pa nítorí pé ẹnìkan ká ẹran àpabásùn, wọn ní wọn á pa eléyìí nì lẹ́yìn ìgbà tẹ́nìkan bá kú lágboolé, wọn á pa ẹran nì lẹ́yìn ikú rẹ̀, wọn á wá pa á pẹ̀lú orúkọ ẹ̀ bóyá láti fi ṣèwádìí kan, bóyá láti fi ṣe nǹkan kan lẹ́yìn ikú ẹni tọ̀hún. Irú àwọn ẹran nì táwa mùsùlùmí ń pa, èèwọ̀ ni o, a gbọ́dọ̀ bá wọn dédìí rẹ̀, a gbọ́dọ̀ súnmọ́ wọn bí tí wọ́n ti ń pa, a gbọ́dọ̀ lọ́wọ́ ń bẹ̀. Èmi kí mo wí, Ọlọ́run ọba lọ́kọ̀. Wal munhaniqa, ẹran tá a fún lọ́rùn pa àbẹ́ ẹran àpajárí, ẹgbọ́ ẹran tá a fún lọ́rùn pa, èèwọ̀ ni fún mùsùlùmí láti jẹ. Wa ma uhilla li ghairillahi ta'wí, ẹran tá a bá pa pẹ̀lú orúkọ nǹkan míì lẹ́yìn Ọlọ́run, èèwọ̀ ni fún mùsùlùmí láti jẹ o. Àti gbogbo ẹran tí a lọ pa sójú nǹkan kan níbo àwọn ojúbọ lóríṣiríṣi táwọn èèyàn lọ pa nǹkan sí, àbí láwọn ojú òòṣà oríṣiríṣi táwọn èèyàn lọ pa nǹkan sí, tí wọ́n lọ pa ẹran sí, wọn ò gbọ́dọ̀ gbé ẹran ní wá bá wa mùsùlùmí ká sọ pé à ń bá wọn kópa níbi jíjẹ rẹ̀. Wọ́n á rí wal munhaniqa, ẹran tá a fún lọ́rùn pa. Ẹran tá a fún lọ́rùn pa tá a wí yìí, ó ṣe kójọ́ ọmọ ànábì Ádámà ló fún ẹran yìí fúnra ẹ̀, ló fún un lọ́rùn títí lẹ́ran yìí fi kú. Ọba ti lè kú ń bẹ̀, èèwọ̀ ni fún mùsùlùmí láti jẹ. Àbí bẹ́ẹ̀ kọ́, wọ́n gbé ẹran yìí sínú okùn, wọ́n wá mú okùn, wọ́n sẹ́rí ẹ̀ mọ́ Ọlọ́run, lẹ́ran yìí fi kú, èèwọ̀ ni mùsùlùmí ò gbọdọ̀ jẹ. Àbí irú ẹran yìí, aw bayna udayn, àbí wọ́n gbé sáàrin nǹkan méjì ní ọmọ náà tẹ́ títí tẹ́mi fi jáde lára rẹ̀, èèwọ̀ ni o, mùsùlùmí ò gbọdọ̀ jẹ. Wal mawqudha, wal mawqudha bákan náà èèwọ̀ tún ni. Alákarùn-ún, èèwọ̀ ni ipe ẹran tó já sí wípé turma, ẹran tí àwọn èèyàn dà lókè ìtajì, ẹran tí wọ́n gbé lọ òkè pẹ̀tẹ́sì, ilé alájà kan, alájà méjì, alájà mẹ́ta, alájà mẹ́rin, alájà márùn-ún, wọ́n wá gbé ẹran yìí lọ. Nígbàtí wọ́n gbé lọ́hùn, romiyat, wọ́n wá ju ẹran nílẹ̀ látókè lọ́hùn. Ẹran ni wọ́n kó látókè, ó wá balẹ̀ gbà ọgbẹ́ mímì.
mọ̀kúzà ni ohun ẹran tá a jù tó wá balẹ̀ gbìí tó jára parapa títí tó gbẹ́mìí mì èèwọ̀ ni fún mùsùlùmí láti jẹ. àwòtúdùrọ̀b àbí bẹ́ẹ̀ kọ́ àjù ẹran yìí látòkè ìsàlẹ̀ àbíbítà alọ́rẹ̀rẹ̀ yìí lọ́jà bọ́sì jáwà náà làwa ń sìn àbí bẹ́ẹ̀ kọ́ ẹran yìí wá lé wa bọ́yá wá jẹ nǹkan lé wa ni làwa lu ẹran yìí títí túdùrọ̀b àwa lu ẹran náà títí bóyá lílù tá a lù ú bóyá bí hajarin ni bóyá òkúta kan la kóbò lérí títí ló fi kú àwọn aṣọ bóyá sì jẹ́ kó tẹ́ ọ̀pá la fi lù ú títí hátà tàmúta títí tẹ́ràn yìí fi kú mingeri tẹ́zìkìyà láì já sí wípé asáré mọ́ kó tó di pé ó gbẹ́mìí mì àdúmbù rẹ̀ àwò oníran títí àbá lù ú bẹ́ẹ̀ títí ẹran yìí fi kú tó bá ti lè kú mbẹ̀ tí kìí ṣe pé a gbé ọ̀bẹ sọ́rùn ẹ̀ kó tó di pé ẹ̀mí jáde lára rẹ̀ láwa dù lẹ́jà adákẹ́ títí ẹ̀mí ti tán lára rẹ̀ ká tó wá dù èèwọ̀ ni fún mùsùlùmí láti jẹ. èèwọ̀ ni fún gbogbo mùsùlùmí láti jẹ o mùsùlùmí lọ́kùnrin ò gbọdọ̀ bá wọn jẹ mùsùlùmí lóbìnrin ò gbọdọ̀ bá wọn jẹ kódà gbogbo mùsùlùmí tó jẹ́ kéékèèké tó jẹ́ bàlágà náà kò gbọdọ̀ dédìí láti lọ jẹ. àwọn olóúnjẹ wa náà pàápàá tí ń ta oúnjẹ tá ń lọ́rọ̀ oúnjẹ jẹ lọ́dọ̀ wọn ẹ̀yin náà ẹ dákun ẹ bẹ̀rù Ọlọ́run. ìkan tún ní ihun tí nínú ọ̀nà táwa mùsùlùmí tá a tún gbà tá a tún fi ń sọra wa di ẹlẹ́ṣẹ̀ níwájú Ọlọ́run. ẹlòmíì òkú ń bete ẹran tó ti kú ni wọ́n gbé wá bá a lóru odidi ẹran nígbà tó mọ̀ pé yóò ti di pọ́kú lówó ẹ̀ odidi ẹran wọn ni kó tàti mọ́ wá àwọn náà àwọn ní ẹran kí nìkan lọ gbá lóru ànámọ́jú káwọn bá wéṣẹ̀ láwọn fi ní ká gbé wá tàti má pò márùn wá òun náà yóò wá wò yìí pé òun fẹ́ ta odidi ẹran kóun gbádùn rẹ̀ àbóun bá fẹ́ lọ rà á láàyè tẹ́lẹ̀ ṣé àpò márùn ni wọ́n tà fóun ni bóun bá sì lọ rà á láàyè iye tóun fẹ́ fi tà ńgbà tó bá wà láàyè náà ńgbà tóun bá pa iye tóun ó tà á sí náà lòun ó padà tà á sí ńgbà tó yàn gbé wá báwọn ló kù nítorí èrè burúkú ẹ dákun ẹjá bẹ̀rù Ọlọ́run gbogbo owó tá a bá pa níbi tá a fi ta òkú ńbete ẹran fáwọn èèyàn nílé oúnjẹ ká mọ̀ nípa àròjọ rẹ̀ wájú Ọlọ́run o ká sì mọ̀ yí pé gbogbo owó tá a bá pa ń bẹ̀ ilé tá a bá fi tọ́ mọ ni o á dà á lẹ̀ níjọ́ kan á lọ á dà á lẹ̀ fáwọn ẹni ẹlẹ́ni àwọn ẹni tí ó mọ̀nà tá a gbà tá a fi kó o jọ àwọn ni ó padà lò lẹ́yìn wa in tó lè ká fowó ọ̀hún kójọ láyé. bẹ́ẹ̀ náà ni àwa tá ń tẹ́jẹ̀ bẹ́ẹ̀ náà ni àwa tá ń ta ẹran tí wọ́n jù látókè wálẹ̀ tó kú àbẹ́ ẹran tí wọ́n lù pa tí wọ́n tà fún wa tá a rà á àwa mùsùlùmí àgbẹ̀dọ̀ jẹ́ o bàbá wa délé oúnjẹ kò sá rọrùn láti mọ̀ tó àwọn tí ń ta oúnjẹ nìkan bẹ̀rù Ọlọ́run àwọn tí ń ta oúnjẹ nílé oúnjẹ nìkan bẹ̀rù Ọlọ́run kí wọ́n bẹ̀rù Ọlọ́run o kí wọ́n má fún àwọn mùsùlùmí níjẹkújẹjẹ kí wọ́n mọ̀ pé báwọn bá fún wọn níjẹkújẹjẹ àwọn làwọn jẹ́ mas'ulu anha yawm al-qiyamah àwọn làwọn rojọ́ rẹ̀ níjọ́ al-qiyamah. wal mutaraddiya èèwọ̀ tó ní o fún àwa mùsùlùmí láti jẹ ẹran tó já sí pé tataradda minal uluwi ila sufuli òun ni ẹran tó bẹ́ fúnra rẹ̀ látókè wọ́n ò ju òun o wọ́n ò ju bóyá ẹran kan tí máa ń lo òkè ìtájì fúnra ẹ̀ ni ó wá bẹ́ fúnra ẹ̀ látókè wálẹ̀ ló wá tara bíbẹ́ tó bẹ́ẹ̀lẹ̀ ni fúnra ẹ̀ ló wá jẹ́ sábàbí ikú ara rẹ̀. kana dhalika min jabalin ó ṣe kó jẹ́ pé ńgbà tó fẹ́ fò ó fò kó lórí àpáta wálẹ̀ ni àbófò látorí ètájì ló wá balẹ̀ sórí kinní kan lẹ̀ a ó fi ìbí ìrìn àbó bẹ́ láti orí òkè ètájì ó wá bẹ́ sínú kànga asáwà dùúdùúdùú pé kásáré yọ ká tó sọ pé a fẹ́ yọ kó nù kànga ó tún mumi ó ti yó irú ẹran bẹ́ẹ̀
ẹran tó bẹ́ látòkè tó bẹ́ sínú kànga àbọ̀ bẹ́ sórí àpáta tó gbẹ́mìí mì irú ẹran bẹ́ẹ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ jẹ mùsùlùmí ò sì gbọ́dọ̀ ta òkú ẹ̀ fẹ́yàn bá a ṣe kọ òkú ẹ̀ ní jíjẹ fún mùsùlùmí bẹ́ẹ̀ náà la kọ̀ fún yín pé kò tó gbọ́dọ̀ ta fún yàn. annatiha wannatiha bákan náà ẹran tọ́lọ́run ọba tún kọ̀ ipé àgbẹ̀dọ̀ tún jẹ náà ni ẹran tó já sí pé aṣáàtú tantihuha ukhra ẹran tí ẹran ẹlẹgbẹ́ rẹ̀ kàn títí tó pa ẹran méjì lẹ́ran tó ní ìhó bóyá àgbò ni bóyá háràhárà ni bóyá màálù ni bóyá ẹran ewúrẹ́ ni bóyá ẹran òbúkọ ni èyí ó lè wùkọ́ jẹ́ ń bẹ̀ ẹran tó níhò lórí tí ẹran oníhò ẹgbẹ́ rẹ̀ ìjà dànù wọn tí wọ́n bẹ̀rẹ̀ sí kanra wọn títí tí ọ̀kan kankan pa ọkàn títí ó fi jáde láyé irú ẹran bẹ́ẹ̀ èèwọ̀ ni fún mùsùlùmí láti jẹ fatamutu qabla an tuzakka ẹran yìí ìgbà tí wọ́n fi aṣọ fáwọn àtà ní ẹran lé nígbà ẹran kan ti kan ẹran yín o ẹran yín ti wà ńlẹ̀ títí ń mí hẹ́lẹ́hẹ́lẹ́hẹ́lẹ́ o àwa sáré ìpè ká tiẹ̀ débẹ̀ ká bá ẹ̀mí lára rẹ̀ ká lè dù gbogbo eré tá a sá pàbó ni eré ọ̀hún já sí ká tó débẹ̀ ẹran yìí ti gbẹ́mí mì a rí i wípé àdú ẹran yìí tẹ́ran yìí fi jáde láyé èèwọ̀ ni o a gbọ́dọ̀ gbé e ká sọ pé a fẹ́ lọ sí jẹ àbá a fẹ́ ta òkú rẹ̀ fáwọn èèyàn. èèwọ̀ ni fún mùsùlùmí ò gbọ́dọ̀ jẹ kò sì gbọ́dọ̀ tà kò gbọ́dọ̀ tà kó a gbé owó rẹ̀ kó máa ná ẹ má jẹ́ àgbàgbé ipe gbogbo ń tá a kọ yìí àwọn ẹran tá a kọ yìí pé a gbọ́dọ̀ jẹ yìí bẹ́ẹ̀ náà ni a gbọ́dọ̀ pé ká tà fáwọn èèyàn o bá a bá tà fáwọn èèyàn bó ṣe lè kówó rẹ̀ kéré tó bá a bá gbà bá a bá jẹ ìdájọ́ tí ń bẹ fẹ́ni tó bá jẹ àwọn ẹran tọ́lọ́hun kọ̀ sílẹ̀ wọ̀nyí ìdájọ́ náà lọ́lọ́hun padà kọ fún ọjọ́ àlùkìyámọ̀ gbà jẹ òkú ń bẹ tẹ ẹran o. wama akala sab'un bákan náà ẹran tí àwọn ẹran eléǹkanná tí wọ́n máa ń jẹ ẹlẹgbẹ́ ara wọn tí wọ́n bá jẹ kù ẹ gbọ́dọ̀ jẹ lápèjúwe wama akala sab'un bóyá yìí tẹ́ ń dọdẹ nínú igbó ibi tẹ́ ń dọdẹ lọ ẹ wá rí i wípé ẹ wá lọ bá ààbọ̀ ẹran kan nínú igbó ẹ rí i pé ẹran ẹgbẹ́ kan lọ pa òun ti wá jẹ ní tó jẹ kó lára rẹ̀ ẹ̀yin wá bá ìtókù láàbọ̀ nínú igbó èèwọ̀ ni o fún gbogbo ẹ̀yin bàbá ọlọ́dẹ ẹ gbọ́dọ̀ jẹ ààbọ̀ ntí àwọn ẹran tí ń ṣọdẹ nínú igbó àwọn ẹran tí ń jẹra wọn tí a ń jẹran nínú igbó tí a ń jẹkù ẹ gbọ́dọ̀ jẹ àjẹkù àwọn ẹran tí wọ́n jẹkù nínú ẹran. ìtumọ̀ yìí ni pé yuridu kullu maftarasahu dhu nabin wa azfari min al-hayawan kal-asad. gbogbo àwọn ẹranko tí wọ́n jẹ́ eléǹkanná tí a máa ń jẹ ẹran ẹlẹgbẹ́ wọn gẹ́gẹ́ bí kìnìún ẹran tí kìnìún bá jẹ kù tẹ́ ẹ bá pàdé nínú igbó ẹ̀yin bàbá ọlọ́dẹ ẹ má gbé wálé kẹsàn pé ẹ fẹ́ wá jẹ ẹ sì má gbé wálé kẹsàn pé ẹ fẹ́ wá lọ tà á fáwọn olóúnjẹ àwọn ẹni tí ń ta ẹran ọ̀yà nílé oúnjẹ ẹ gbọ́dọ̀ gbé wá lọ kẹ́tà wà námìr ẹkùn òun náà a máa ṣọdẹ nínú igbó a máa pa ẹran tí ẹkùn bá jẹ kù ẹran tí ẹkùn bá jẹ kù nínú igbó tẹ́ ẹ bá lọ bá ṣe alábàápàdé rẹ̀ nínú igbó ẹ gbọ́dọ̀ jẹ o ẹ sì gbọ́dọ̀ tà á wà thálàb bẹ́ẹ̀ náà ni ẹran kan bẹ tán pè ní kọ̀lọ̀kọ̀lọ̀
òun náà máa pa ẹran nínú igbó a máa jẹ gbogbo ẹran tí bá ti ń jẹ ẹran tó wá jẹ lájẹkù nínú igbó ẹ gbọ́dọ̀ jẹ o wazib ìkòkò ẹran kan bẹ nínú igbó wọn máa pè é ní ìkòkò ẹran ìkòkò yìí òun náà máa pa ẹran nínú igbó a máa jẹ ó lè jẹ lájẹṣẹ́kù bẹ́ẹ̀ bá pàdé má jẹ ṣé rí gbogbo àwọn ẹran tá a dárúkọ yìí àwọn àfáwọn tafsir wọn ní kó ló ha sí bá gbogbo wọn ni wọ́n ń bẹ lábẹ́ ntọ́lọ́hún kọ́ pé wọ́n máa akala sab'an àwọn ẹran ilé nǹkan náà tí máa jẹran nínú igbó gbogbo ẹran tí àwọn ẹran wọn bá jẹ lájẹṣẹ́kù fún yín nínú igbó ẹ gbọ́dọ̀ gbé wá lọ́kẹ́ á jẹ illa ma zakkaytum àyàfi èyí tí àwọn ẹranko yìí bá mú wá fún yín tí wọ́n bá fà láti inú igbó wá fún yín tí ẹ̀mí ṣẹ́kù lára rẹ̀ tí ẹran ni ò tí ìgbẹ́mí mì tẹ́yìn fi dá ọ̀bẹ lé lọ́rùn tẹ́ fi dúnbú rẹ̀. ìtumọ̀ kìíní yìí ni pé àwọn ẹlòmíì wọ́n a máa sin kìnìún a máa fi dọdẹ àwọn ẹlòmíì a máa sin ẹkùn wọn a fi máa dọdẹ àwọn ẹlòmíì a máa sin kọ̀lọ̀kọ̀lọ̀ àwọn ẹlòmíì a máa sin gbogbo àwọn ẹran tá a wí wọ̀nyí wọn a fi máa ṣọdẹ tí àwọn ẹran wọ̀nyí pẹ̀lú májẹ̀mú tí ìsìláàmù fi ní wọ́n lè lọ nú igbó wọ́n lè lọ ṣọdẹ wá fún wa tí májẹ̀mú yìí bá ti pé lára àwọn ẹran náà kí ni májẹ̀mú tó gbọ́dọ̀ pé lára àwọn ẹran tí wọ́n lè lọ dọdẹ fún wa nínú igbó tí wọ́n lè gbé wálé tí a lè dú tó jẹ́ pé bí wọ́n bá gbé edé tí ẹran ni ò bá tí ì kú tá a lè dú àwọn májẹ̀mú náà ń bọ̀ lẹ́yìn. àmọ́ ìta fẹ́ fàyọ níbi àyà yìí la ma zakkaytum Al-Qur'ani ní àjẹkù àwọn ẹran tá a dárúkọ wá lọ́wọ́ yìí àjẹkù wọn ẹ gbọ́dọ̀ jẹ o àyàfi èyí tí wọ́n bá gbé wá fún yín àbígbà tí wọ́n pa ẹran yìí kèétí ìkú tẹ́ fi ṣalábàápàdé rẹ̀ níbi tí ń yára pa láti gbẹ́mìí mì tẹ́ wá ti ọ̀bẹ bọ̀ ọlọ́run tẹ́ dù àìrọ́jùn ala kulli ma udrika zakatuhu minal mazkurat gbogbo àwọn ẹran tá a dárúkọ síwájú gbogbo èyí tí a bá rí pé mi ò tí ì bọ́ lára rẹ̀ bóyá ẹran kan fẹ́ kú ló kú ń bete kọ̀yá tí ìkú tá a fi ṣalábàápàdé rẹ̀ tá a fi tọ̀bẹ bọ̀ ọlọ́run ìgbà ó ti kó ní òkú ń bete kéè tí ìkú ẹ̀mí ò gbọ́dọ̀ tí ì bọ́ lára rẹ̀ ká tó dù tí ò bá tí ìkú kó tó di ipa tọ̀bẹ bọ̀ ọlọ́run ó ti di mùzáká ó ti di ń tá a panu bẹ́ẹ̀ náà ni mọ̀nàhánikọ̀ ẹni tí wọ́n fi nǹkan fún lọ́rùn tí wọ́n wá gbé kinní nìkó lọ́rùn rẹ̀ tí wọ́n ń járapà lọ́wọ́ tẹ́mi ò tí ì bọ́ lára rẹ̀ tá a bá débẹ̀ illa ma zakkaytum tá a bá débẹ̀ tá a bá ti ọ̀bẹ bọ̀ ọlọ́run kẹ́mi tó bọ́ lára rẹ̀ kò tó di òkú mbètè mọ́ o àbẹ́ẹ̀rẹ̀ tó já bọ́ látókè àbẹ́ẹ̀rẹ̀ tí wọ́n lù nígbà tí ń járapà lọ́wọ́ tí ò tí ì kú illa ma zakkaytum tẹ́ ẹ bá ṣalábàápàdé rẹ̀ tí èmi ò tí ì bọ́ lára rẹ̀ tẹ́ ẹ bá fi ń ti ọ̀bẹ bọ̀ ọlọ́run kí o di òkú mbètè mọ́ o ó ti di mùzáká. ẹ wá lọ́mọ dájú pé kí là ń pè ní illa ma zakkaytum tálùkùránì sọ fún yín pé àyàfi èyí tẹ́ ẹ bá ẹ̀mí lára rẹ̀ tẹ́ ẹ bá dú ìyẹn lẹ́lẹ́ jẹ àmọ́ lẹ́yìn bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ti lè bá kan láyé kẹ́tì ọ̀bẹ bọ̀ ọlọ́run ẹ gbọ́dọ̀ jẹ. la tatimmu zakatu illa bi qat'il hulqum wal wadijayn báwo la lè pa ẹran gbà ẹran tí ó fẹ́ di ẹran tá à ń pè ní mùzáká tá a fẹ́ pè ní ẹran tá a dú
ẹ lọ mọ̀ dájú èyí pé ẹran kan ò lè gba pípa bí ìbá ṣe pé á gé gògóńgò rẹ̀. ìtàn pè ní gògóńgò náà ni ibi ọrùn ẹran báyìí, a rí i pé ọ̀bẹ ó kan bẹ̀ tá rẹ̀ bẹ̀ yányán. wàlíwàdìjẹ́ àwọn kíní iṣan kan bẹ́ ń bí ọ̀kan bẹ́ bí ọ̀kan bẹ́ ń bí, a rẹ̀ gògóńgò náà títí yóò kan iṣan ọ̀tún yóò kan iṣan òsì, ó kéré pin ni. wàlímọ̀rí a bá ti gé àwọn eléyìí ni ìjà sí pé àdú ẹran náà nù. bá a bá ti láàdú ẹran kan tá a bá ti lè rí gògóńgò dúdélẹ̀, tá a lè rí wàdìjẹ́ ní wàlìmọ̀rí, tá a bá ti lè rí idú, ó súnmọ́ kẹran nì kó tún dìde kó tún máa sáré lọ. bá a bá ti lè ṣe bẹ́ẹ̀ fẹ́ràn kan akónira bá ẹran náà nù. nígbà tá a láàpẹran tẹ́ran tún dìde títún kórè lọ, nígbà tí ó yẹ pé àwọn ibi tó yẹ ká gé nínú àwọn àyè tá a wí wọ̀nyí àti ọ̀bẹ bọ́bẹ̀ ká gé e dáadáa ná ká tó yọ ọ̀bẹ, ẹran ni ó lè dìde, bó bá sì dìde ń bẹ̀ ó di ndòkú mbete lọ́nu. ìyẹn ni ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ní fi ń sọ fáwọn mùsùlùmí pé inna Allaha kataba al-ihsana ala kulli shay. ọlọ́run ọba kọ ìṣe dáadáa fún gbogbo nǹkan ni, lórí gbogbo nǹkan lọ́lọ́run kọ dáadáa pé ká ṣe dáadáa sí. bọ́lọ́run ṣe kọ dáadáa pé àwa èèyàn ní láti máa ṣe dáadáa síra wa, bẹ́ẹ̀ náà lọ́lọ́run tún kọ sórí àwọn ẹranko pé àwọn ẹranko tẹ́ ń sìn o àtàwọn ẹranko tẹ́ ń sìn ẹ ṣe dáadáa sí wọn. bákan náà àwọn ẹranko tẹ́ ẹ fẹ́ pa ẹ ṣe dáadáa sí wọn lákòókò tẹ́ ẹ fẹ́ pa wọ́n. fàyíṣà kọtálítùm, bẹ́ẹ̀ bá fẹ́ pa ẹran kan fàáṣínú likitila, ẹ pa ní pípa dáadáa, ẹ má pa nípa tí ara ò fi ní, ẹ má pa ní pípa tí yóò fi rí ìrora. wàyíṣà zabahtum, bẹ́ẹ̀ bá fẹ́ wá dú ẹran kan tẹ́ bá fẹ́ tọ̀bẹ bọ́ ọlọ́run kẹ́ ẹ dú fàáṣínú zébọ̀há, ẹ dú dáadáa. ìyẹn ní pé gbogbo ibi tó yẹ kí ọ̀bẹ ó wọ̀ níbi ọrùn ẹ jẹ́ kí ọ̀bẹ ó kan bẹ̀ dáadáa. gbogbo ibi tó yẹ kí iṣẹ́ tó yẹ kí ọ̀bẹ ó kàn ká já, ẹ jẹ́ kí ọ̀bẹ ó kan bẹ̀. wàlíyòkí dá ahadukum ṣàfùrátà, bẹ́ẹ̀ bá fẹ́ pẹran ẹ rí i wípé ọ̀bẹ tẹ́ ẹ fẹ́ fi pa kó mú dáadáa. ẹ jẹ́ kí ọ̀bẹ tẹ́ ẹ fẹ́ fi pa kó mú dáadáa. ẹ sì má fẹ́ pọ́n ọ̀bẹ yìí kẹ́ máa lọ pọ́n lójú ẹran tẹ́ ẹ fẹ́ pa, nítorí pé ọ̀bẹ ò dá rọrùn, ojú lẹran ń rọ́. wàlíyúrì kìí ṣe bí hata, bẹ́ẹ̀ bá pa á tán ẹ fún un nísìmí náà tó bẹ̀rẹ̀ sí sọ pé ẹ fẹ́ sún ni, ẹ fẹ́ fà ni, ẹ fẹ́ kún ni, ẹ fún un ní ẹ fi lára balẹ̀ kí ẹ̀mí nì kó tọ ọba tó dáa kó tọ̀ ọ lọ. illa ma zakaitum nù, tí zakaitum tí pípa tí ó fi pé pátápátá àfi kí àwọn nǹkan tá a wí kó pé ń bẹ̀. wa ma dhubiha ala nusub, lẹ́yìn wá gbà náà ọlọ́run tó wá ní èèwọ̀ ní ó fẹ́yìn mùsùlùmí ipe kẹjẹ ẹran tí wọ́n pa sójú gbogbo nǹkan, ẹran tí wọ́n bá pa sójú òòṣà ẹ gbọ́dọ̀ jẹ. ẹran tí wọ́n pa sójú òòṣà ẹ gbọ́dọ̀ jẹ o, èèwọ̀ ní fẹ́yìn mùsùlùmí, nítorí pé ẹ̀yin tí ẹ̀yin ṣe ni tí ń sin òrìṣà, wọn gbọ́dọ̀ wá lọ pẹran sójú òrìṣà kí wọ́n wá gbé wá fún yín kẹ́ máa wá jẹ, èèwọ̀ ni fún yín. àwọn tí kìí ṣe lẹ́sìn mùsùlùmí wọ́n lè pa lérí ìlànà tiwọn, bí wọ́n bá ti pa wọn gbọ́dọ̀ fún yín jẹ ń bẹ̀, bẹ́ẹ̀ sì ni wọn ò sì gbọ́dọ̀ wá tà fún yín. àwọn tí sì ń tọ́ oúnjẹ káwọn náà kàn ṣàkíyèsí kí wọ́n má lọ pẹran sójú òrìṣà kan tán kí wọ́n gbé wá fún wọn, èèwọ̀ ni. èyí ni nǹkan mẹ́wàá, ẹran ríṣi mẹ́wàá tí Ọlọ́run bá kọ̀ yìí pé a gbọ́dọ̀ ṣe kí ni, èèwọ̀ ní fáwọn mùsùlùmí pé a gbọ́dọ̀ jẹ. 9 ni ẹ̀jẹ̀ lékún ní 10. Ọlọ́run wá ní wa an tastaqsimu bil azlam,
èèwọ̀ tún ni o fún gbogbo ẹ̀yin tẹ́ ń lọ ṣe yẹ̀mí wò èèwọ̀ ni fún yín gbogbo ẹ̀yin tẹ́ ń lọ kó yẹ̀mí wò tẹ́ ń sọ pé ẹ yẹ nǹkan wò fún mi àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin náà tẹ́ ń yẹ nǹkan wò fúnra yín èèwọ̀ ni fún yín ẹ má dé díẹ̀ ẹ ṣíwọ́ ń bẹ̀ bẹ́ẹ̀ bá gbọ́ orí tẹ́lẹ̀ ẹ túbá látẹnu èní ẹ padà sẹ́yìn. wa an tastaqsimu bil azlam kí là ń pè ní alistiqsam bil azlam yìí òun ni sísítẹ́mù táwọn àsìkò ayé ojú dúdú kí ìsìlámù tó dé ni wọ́n fi máa ń ṣe àyẹ̀wò fúnra wọn ní bàbá onílé àti ìyá onílé ọlọ́nà ní kálukú fi ń ṣàyẹ̀wò fúnra wọn kí lọ́nà náà wọ́n á mú igbá wọ́n á kọ sínú igbá náà yìí pé ifeal igbá náà tó méjì àbí mẹ́ta àwọn ẹlòmíà ló méjì àwọn ẹlòmíì máa ń lo mẹ́ta igbá ayọ kọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ mẹ́ta igbá yìí wọ́n á mú àkọ́kọ́ wọ́n á kọ ifeal sínú ẹ̀ igbá kejì wọ́n kọ làtafal sínú ẹ̀ igbá kẹta wọ́n lè fohùn lẹ̀ ní haliya ni wọ́n ò ní kàn kankan sí fáwọn tí ń lo mẹ́ta àmọ́ èyí tó gbajúmọ̀ jù tí wọ́n ń lò láyé nígbà ayé ojú dúdú kí ìsìlámù tó dé onígbà méjì yẹn igbá méjì ni wọ́n ń lò kí ni ifal yẹn ìtumọ̀ ifal ní pé ṣe ìntẹ́ kọ sínú gbá àkọ́kọ́ ní pé ṣe ìntẹ́ kọ sínú gbá ìkejì ní pé làtàfàl má ṣe àwọn kèfèrí ayé àtijọ́ kí ìsìlámù tó dé wọ́n a máa ṣe eléyìí ni wọ́n fi máa ṣe àyẹ̀wò wọ́n a wá kó igbá yìí wọ́n a kó sójú omi bó sì jẹ́bi kan náà máa ń kó sí èyí tó bá wá yọ ń bẹ̀ nínú igbá méjèèjì tí wọ́n bá fẹ́ ṣe nǹkan tí àwọn kèfèrí bá fẹ́ ṣe nǹkan bóyá wọ́n fẹ́ dáwọ́ bóyá wọ́n fẹ́ kọ́lé ni o bóyá wọ́n fẹ́ gbéyàwó ni o bóyá wọ́n fẹ́ ra nǹkan oko ni o bóyá wọ́n fẹ́ ra nǹkan ọ̀sìn ni o bóyá wọ́n fẹ́ fẹ́yàwó ni èyí ò lè kọ́ jẹ́ wọ́n fẹ́ dáwọ́ lé nǹkan yá tí wọ́n bá fẹ́ dáwọ́ lé nǹkan ni wọ́n máa ń lo kinní yìí wọ́n wá kó igbá méjèèjì wọ́n á kó o dà sínú omi èyí tó bá wá òkè ń bẹ̀ nínú àwọn igbá méjèèjì yìí èyí tó bá fẹ́ sérí omi ń bẹ̀ tó bá já sí pé igbá tí wọ́n kọ ifealu sí ló jáde ipe ṣe ló jáde ọ̀nà èyí táwọn fẹ́ ṣe yìí ọgbà ṣíṣe nù wọ́n tẹ̀síwájú wọ́n lọ dáwọ́lé ní tí wọ́n fẹ́ ṣe tó bá já sí wípé in tó wà nú igbá kejì tí wọ́n kọ sí ló jáde igbá ní ló jáde pẹ̀lú tí wọ́n kọ sínú pé làtàfàl má ṣe ní bẹnu igbá kejì o tó bá jẹ́ èèyàn ló jáde tó wọ́n ní tí wọ́n fẹ́ ṣe kò gbà ṣíṣe mọ́ nìyàn káwọn dá a lé iná fi di ìgbà míì kátẹ́gùn fẹ́ sí àkókò yìí kí oṣù kan oṣù méjì kó rékọjá lórí ẹ̀ náà káwọn tó tún sọ pé àwọn fẹ́ dáwọ́lé àmọ́ káwọn tó tún dáwọ́lé náà àwọn tó ṣàwòyẹ̀wò lórí ẹ̀ wa an tastaqsimu bil azlam èyí sísítẹ́mù yìí tí àwọn alárúbáwá ń lò nígbà ayé ojú dúdú ọlọ́run kọ̀ fáwọn mùsùlùmí nígbà tí ìsìlámù dé ó ní wa an tastaqsimu bil azlam èèwọ̀ nífẹ̀yìn mùsùlùmí o ìpè kẹ́ máa lọ ṣe àyẹ̀wò ẹ̀yin mùsùlùmí tòní èèwọ̀ ní fún yín ìpè kẹ́ lọ ṣe àyẹ̀wò gba gbogbo ọ̀nà tí àyẹ̀wò fi wà lónìí gbogbo ọ̀nà táyẹ̀wò fi wà tẹ́yìn náà fi mọ̀ ipẹ́ fi máa ń ṣe àyẹ̀wò ẹ jìnà sí i bọ́bá sì já sí pé sísítẹ́mù tí Kùránì wí yìí náà ipẹ́ alistiqsamu bil azlam ipẹ́ ẹ̀yìn kan tó kù tẹ́ tó ń lo igbá àbẹ́yìn tẹ́ ń lo obì gbàǹjà tẹ́ wàá la obì méjì tẹ́ wàá dà ẹ wà ní tí méjèèjì bá ṣí ojú lérí bùkátà yín àgbà ká lọ dáwọ́lé kíní nígbà ṣíṣe nù. tẹ́ bá rí i pé gbàǹjà yìí méjèèjì sojú dé ní kíní yìí ó kò fọ́ọ́rẹ́ ẹ má jẹ́ àdáwọ́lé ẹ̀yin tẹ́ ẹ tún lo tolóbì bẹ́ẹ̀ náà àbẹ́yìn tẹ́ ẹ lo tolórógbó
àbí system gbogbo system tẹ́ ń lò tẹ́ fi ń ṣe àyẹ̀wò wa an tastaqsimu bil azlam hurrimat alaykum èèwọ̀ ni fún yín láti ìgbà tẹ́ ti gbọ́ lónìí ẹ má tún dédìí rẹ̀ mọ́. zalikum fisk alukurani ní ṣe rí ká mọ ṣàyẹ̀wò gba gbogbo ọ̀nà tí àyẹ̀wò fi wà lónìí fi kún èyí táwọn lárúbáwá ń ṣe nígbà ayé ojú dúdú tá a wí fúnra wa yìí zalikum fisk ọ̀kọ̀ọ̀kan nú ẹ̀ ní yọni kó níbi ìtẹ̀lé tọlọ́hun ọ̀kọ̀ọ̀kan nínú ẹ̀ ní yọni kúrò níbi ṣíṣe tọlọ́hun níbi títẹ̀lé tọlọ́hun nítorí pé kò sí bẹ́ẹ̀ bá ti lè gba ọ̀nà ni ẹ̀ṣẹ̀ ọlọ́hun. zalikum fisik ay khurujun mina ta'a ẹni bá ń ṣe irú ẹni bẹ́ẹ̀ ti jáde kúrò nínú mímọ̀ tẹ̀lé tọlọ́hun ní ti ń tẹ̀lé èṣù tí ń jẹ́ ọ̀gá rẹ̀. ọlọ́run wá ní al-yawm níjọ́ tọ́lọ́run sọ ọ̀rọ̀ yìí táyà yìí sọ̀kalẹ̀ níjọ́ tí àyà yìí sọ̀kalẹ̀ ọlọ́run ní ya isal lazina kafaru min dinikum ẹ̀yin mùsùlùmí tí ẹ̀ ń bẹ̀lẹ̀ tí gbọ́ ẹ dákun ẹ jẹ́ kí ibi tá a dé yìí ẹ jẹ́ adátọ́ mi díẹ̀ nítorí pé àkókò tá ń bẹ àkókò náà àkókò tó dáa ni. Báyìí tí a gbọ́ yìí kọ́lọ̀ má ṣe ní àgbọ́mọ fún ẹnì kọ̀ọ̀kan wa àwa náà ta wí kọ́lọ̀ má ṣe ní àwímọ fún wa ìkànlẹ̀ dá máa ń wí nínú ọ̀rọ̀ ní kì í tún wí mímọ̀ ọlọ́mọ ṣe lè láwímọ fún wa ìkànlẹ̀ yẹn máa gbọ́ nínú ọ̀rọ̀ ní kì í gbọ́ mímọ̀ ọlọ́mọ ṣe lè ní àgbọ́mọ fẹ́ni kọ̀ọ̀kan wa la hawla wala quwwata illa billahi al-aliyyil azim subhanaka allahumma wa bihamdik nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Allahu akbar, Allahu akbar, Allahu akbar. La ilaha illa Allah. Allahu akbar, Allahu akbar. Walillahil hamd. Allahu akbar, Allahu akbar, Allahu akbar. La ilaha illa Allah. Allahu akbar, Allahu akbar. Walillah